kájọ lọ́wọ́ ẹni ṣọ́ kájọ lọ́wọ́ àwọn sílé àjọ kẹwẹ́ ní ṣọ́ kájọ lọ́wọ́ ọmọ ṣọlá ṣóun bẹ nílé ní Aborode o Àjọkẹ́ Adé o mo ní ògbéré àlẹ́ òdìdí ojúmọ́ rẹ ló mọ́ o ojúmọ́ tó mọ́ ọ̀rọ̀ ní ojúmọ́ ire ni ojúmọ́ ayọ̀ ojúmọ́ ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni o pẹ̀lú bí o ọ̀rọ̀ gbogbo tí pọ́nlẹ̀ ni ò wá nípa ọlẹ́kùn o bó ti wù orí ìgbà tí ìdùn wá ní ìkan bọ́bọ́ láṣẹ ọlọ́mọ ọba o Àjọkẹ́ Adé o ó wá ní báwọn kúkú wa ìtọ́jà o ọmọ aráyé onífẹ́ gbà fún ọlọ́jẹjẹ o àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin o Àjọkẹ́ Adé o bá mú ọkì èsì ìgbọ́lọ́wọ́ ẹnu mi o àwọn àrídùnnú rẹ lọ́rọ̀ mi wá o gbogbo Afag Nation kárọ̀ bọ̀ náà ètì gbébọ̀ wọn lápò èmi lórí aago wọn ní lójú jàǹdà wọn bá wọn kọ́ lólùfẹ́ àwa o àrídùnnú àwa o wọn ní ìmọ̀ kí ọ bí ológun ẹrú o wọn ní ìmọ̀ kí ọ bí onímọ̀ fa ọgbọ̀n wọn ní kó ogbó bí olúgbógbó ti gbó wọn ní kó ogbó bí olúgbógbó ti gbó wọn ní kó fọwọ́ káwú kó fèrè dìjọbi wọn láàjò ló wà kórìjì òkèèrè kò dẹrù lé o ọmọ Ṣọlá wọn tún ní kí wọn dèlù bàbá rẹ o ẹgbẹ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ o ìwọ lọmọ lisa bí ọmọ àṣẹtì mú mi kíkan o ìwọ lọmọ ọmọ àjọjọ lọfà o ọmọ àjọ bẹ̀rù ọmọ àjọ gbẹkọ o torí ẹnu ní sinmi ẹ̀kọ́ kì í ṣe nìyẹn o tọyìn bá o ìwọ lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o ọmọ rí ìdí ògo lójú ogun o kò sóhun kan ṣe ní mọ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá lákẹ́ o wọ́n mú omi sẹ́mi ní Mẹ́kà ẹ̀yìn gbomi odògùn lẹ́gbàá lákẹ́ o wọ́n gun òkè ọ̀rọ̀fọ́ ní mọ́kà ẹ̀yìn gun òkè olúmọ̀lẹ́ gbá lé o ẹgbẹ́ rẹwà Èdùmàrè bá wá dànù ẹgbẹ́ sí o ọmọ Ṣọlá o níwòye agbọ́dún o ìgbàlẹ̀ rẹ̀ èlé ni o àwọlé rẹ̀ èlé ni o ọ̀làlẹ̀ rẹ̀ èlé ni o ohun gbogbo tó bá dáwọ́lé pátá ní òmò yọrí sí rere Adéjọkẹ́ o nínú ilé ọmọ bàbá tiẹ̀ ẹ̀sìn wájú òun náà ló máa jẹ́ láṣẹ ọlọ́mọba o.